àbá mọ́gàjí Abbas Olókọ̀ ìjẹ́ lẹ gbọ́n pa nǹkan tí Olúwo tí wọ́n sọ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. a gbọ́ nípa rẹ̀. ẹ gbọ́. bẹ́ẹ̀ ni àwa náà ń fi àsìkò yìí pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n kọ́ lóluwò tó ọ̀dà wọ́n ràn wọ́n rẹ̀ kọ́ mọ ní ẹnu òwò. ó yẹ káwọn gómìnà ìpínlẹ̀ yìí náà ilẹ̀ Yorùbá yẹn kọ́ àwòkọ́ṣe lára onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé níbi ètò yíyan ọba gómìnà wa fi ọba kẹjẹ ní Ìṣẹ́yìn níjọ́ tí gbé ọ̀pá àṣẹ lọ́rọ́ tó dàmà. kábíyèsí. kò wá kẹ́nìkan lọ́bì nítòsí jẹ́ mọ́ kí wọ́n bi àwọn alálẹ̀ léèrè wọ́n bi fá. nílẹ̀ ìwọ́n bá wa kọ́ lóluwò tó ọ̀dà wọ́n ràn wọ́n rẹ̀ ti pọ̀ jù. nọ́mbà 23 ni Olúwo tó dà báyìí. tí wọ́n jẹ́ ti ń jẹ 23 èyí ni 44 nínú ẹ̀fẹ̀. 23 ìlòlúwo tó jẹ 44 ìlàfẹ́ jẹ́mbà. bẹ́ẹ̀ ni kọ́ mọ́sí ròyìn gbogbo yà ń fẹ́ sọ Ìwó náà di ìlú àwọn àfáà ìlú kan rárá o. bàbá wa tó jọba ń bẹ̀ tó kú Abímbọ́lá Samuel ní jẹ́ tọ́jọba ní. bẹ́ẹ̀ ni Samuel Abímbọ́lá ọmọ tó sọ ṣé mùsùlùmí àwọn ẹgbẹ́ Samuel. kìrìsìtẹ́nì ní jẹ́ Samuel. ọjọ́ 1958 ló kú 1982. kábíyèsí. kò ṣe àwọn èèyàn tó ní pàtàkì wà ní Ìwó wọ́n mọ̀ jẹ́ a máa sọ tí ọ̀dà sáwọn ará Ìwó. ká ẹ má ta sí Ìwó. bẹ́ẹ̀ ni torí bàbá wa kan bẹ́ẹ̀ bí alájọṣepọ̀ gbogbo wa bàbá wa Abíọ́lá Ògúndòkun. kábíyèsí Olódùmarè. èèyàn gidi ni gbogbo alẹ́ láyé lórí social media tí ń bú àbáwò. ó tún kú dókítà kan bẹ́ẹ̀ Dr. Lè Abítẹ́là àwọn ọmọlúwàbí ayé ni wọ́n ràn wọ́n rẹ̀ kọ́ mọ́ gbé kọjá ọmọ gbèdé bàdàn. Olúwo máa ń gbọ́ yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí. nígbà tá ìdíwà rẹ̀ la sọ fún ṣe. ẹ̀ẹ́dẹ̀ bẹ́ẹ̀ bá máa ń sọ̀rọ̀ wọ̀nranwọ̀nran odidi ọba mà ní. ó ní kẹ́ mọ́. lọ́ọ́ ká mọ́ lọ́ọ́ di ajé. kọ́mọ ní tíṣà ṣe é jẹ́ sẹ́pà tó ń fẹ́ jọba ṣé church ní ẹ ti ní bá dìde lọ́wọ́ àbí sàfikẹ́tì ti ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ní kó protect traditional ni culture ni wọ́n ní kó protect. Olúwo máa ń gbọ́ yín bàbá. àwọn náà ń fẹ́ gbọ́ ní bàbá sọ ilé ìdókòwò náà sọ àdápadà rẹ̀ wọ́n rẹ̀ wọ́n rẹ̀ kọ́ mọ́ gbé ọjà. ẹ tún tẹnu mọ́ wọ̀nranwọ̀nran yìí. bẹ́ẹ̀ ni nítorí bí ọ̀bàjẹ́ wọ̀nranwọ̀nran kí lọ́kàn pẹ̀lú olóòlù ìṣẹ̀ṣẹ̀ ti wá eégún tí èdè wọn dáṣọ fún bí ojú ogun ni wọ́n ti gbé wá. kábíyèsí ẹ sọ̀tà díẹ̀ fún apá olóòlù. ojú ogun ni wọ́n ti gbé wá wọ́n gbé wá bàbá wa tí ó ní olóso tí wọ́n wà lé rẹ̀ ní ajé ló fi dòdì ajé o kì í ṣe eégún kan tí wọ́n pé ẹ lọ dáṣọ fún ọmọ kiri àdúgbò rárá. wọ́n ní ọ̀gbọ́dọ̀ róbè sóòótọ́ ni. ọ̀gbọ́dọ̀ róbè o bó o bá sì fẹ́ gbẹ́jà wọ́n ti dájú tọ́lọ́ lóyún tó bá ti di ọdún tí ń bọ̀ kó pé kíyàwó wò dó òun ròdò á ràn lọ láti gbé lórí ajé kọ́ wá rí i. wà báyìí gbogbo ọtọ́tò lápàtó lápàsì balógun láì ní ọ̀tún láì ní o kò sí èèyàn wọn nínú wọn. bàbá wa tó kú ó lọ wọn fọwọ́ kẹ ajagunfẹ̀yìntì ní méjọ bàbá wa tí ó jẹ olúwàdà yìí oníṣòwò ni ń bò òṣòwò ta owó òṣèlú wù ṣe ó dìbò kọ́mpáàbù lọ́kọ́dì ń bọ̀ yọ tún dìbò sẹ́nítọ̀ ń bọ̀ yọ tún dìbò òbò gọ́fúnà wọ́n yẹ sí ìdí èbó pé àtẹ̀dá wọ́n yẹ ráàkún ogún ìtókù bá fi ilẹ̀ ni wọ́n pín kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́lú ọ̀rọ̀ Ìbàdàn. ìyẹn Olúwo. bẹ́ẹ̀ ni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìlà jìnà sí. àmàlú wo máa ń gbọ́ yín bàbá. ó yẹ káwọn náà mọ̀ pé ìjọ tí wọ́n ti ń di ọba wọn jẹ́rú eléyìí. ọba tó jẹ tí wọ́n sàárẹ̀ àwọn tó bá mẹ́. ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. sàárẹ̀ bò. gbogbo àwọn sàárẹ̀ àwọn tí wọ́n ti síbẹ̀ gbogbo ẹ bá rí táwọn ọmọ ọba ṣe mítìn gbogbo òdílé mẹ́rin ti ń jọba mẹ́ adágún odò ní ìgbàṣe ní aláwùsá ní Ògúnmákí ní gbogbo wọn ṣe mítìn ọmọ ọba rẹ̀ pé tó ẹgbà wọn o irú rẹ̀ jẹ́ yẹ kó jókòó lórí àpèrè nílẹ̀ Yorùbá yìí kò yẹ Olúwo lẹ̀ ń bá yìí. bó ṣe nínú kó lọ sọ ti ẹ̀ka ọba tuntun lẹ́sì ìlàjì ìrìnàjò kó máa wọ bàdá ìrìn ni o ọba wù kọ́ lọ bú àwọn alágẹmọ baálé ọmọ ọ̀lágbára mọ́wọ́lú mi àmọ́ ọlọ́gbára mọ́ dẹ́ẹ̀dẹ́ mi
ẹ̀yin èèyàn wá bá ṣe ń wọlé ẹ máa sí ààrẹ o. wọ́n wọ̀lú mi àmọ́ lágbára mọ́tò ẹ̀jẹ̀ ni kí Olúwo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Ìbàdàn. kólúwo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ ló gbìnà síra wọn. kọ́ mọ̀ ta sí Ìbàdàn mọ́. ló gbìnà síra wọn. 23 ni olóṣè 23. kólúwo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ Ìbàdàn. ní ohun tí ń jọba 23 lóní 23. bàbá wa tí ó jẹ ní 44 Ìbàdàn. fẹ́ wọ́nranwọ̀nran. àfẹ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìtẹ́ ẹ̀ máa ń sọ yìí gbogbo òwò máa ń gbọ́ yé òun bàbá. wọ́n kìlọ̀ fún ọmọ wọn. wọ́n kìlọ̀ fún. nígbà. àkòsí Ìbàdàn ẹnìkan kò tí ẹ̀ sí ìwọ lẹ́yìn Yorùbá yìí ẹni tó lè fọ́ Ìbàdàn mú òsì ìbí ìlú ẹ̀kọ́ta. àwọn kì í ṣiṣẹ́ kọ̀ọ̀kan lásìkò gbogbo bàbá wa tó wà lórí lọ́balọ́ba lọ́ka tó bù ní ìyẹn ńlá. bàbá wa Balógun Ìbàdàn bàbá wa ọba Tájù Ajíbọ́lá amòfin lọ́ọ̀yà ni ó ní chamber bí ó ní ìlú èbó torí òun ni wọ́n máa ṣe wọ́n sí ọba tiwa sí ìṣẹ̀ṣẹ̀ tiwa. yọ̀wọ̀ àmọ́ bàbá wọn bá ti dọ́kọ̀ báyìí. ẹ máa ń challenge gbogbo Yorùbá mọ̀ lò. gbogbo ṣe nínú àwọn bàbá wa ní ojú wọn fi Fúlàní fi dàbọ̀ òkú. gbogbo tí ń pè lóko jáde ni wọ́n fẹ́ náà fẹ́ fi dàbọ̀ òkú gbogbo tí ọba máa jọba ń bí ẹ̀mí àwọn bàbá jẹ. ìlú tí wọ́n bá Yorùbá lẹ̀ báwọn ní ẹnìkan wà jókòó ẹ̀yìn àfihàn gbọ́ bá dáhùn làgbóná tẹ́yìn ọmọ pé olóòlù kírímínà ni òun tó ń jẹ kí náà. bàbá bí ẹ mọ̀ ń lọ ẹ mọ̀ lágbára. lágbára àwọn èèyàn fi èbó pé àtẹ̀dá bá a ṣe wáyé páàyè láàrí bí ọ̀rọ̀ Ìbàdàn ṣe nínú ìlú alágbára ìlú ọlá ni. kólúwọ̀ tẹ̀ jẹ́jẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a bá tún gbọ́yìn lẹ́nu ẹbí tí wọ́n ń gbé àwọn ẹgbẹ́ rẹ lọ ní ilé ẹjọ́. ẹ challenge Olúwo. ibi àbúrò rẹ lọ nílọrin àgbo náà lọ lọrin ibi àbúrò rẹ Portable. òun ẹ̀wọ̀n àti Portable ṣe òun náà àgbo náà lọ rẹ. odidi Olúwo. ẹ̀kí ní jẹ́ bẹ́ẹ̀ ńgbà tí àwọn onílù máa lù lẹ́yìn egun wọ́n fẹ́ ń bá béèrè àbùkù ẹ̀ bá bùkù ká. ẹni tó bá tọrọ àbùkù ẹ̀ bá bùkù ká. tètè sọ àbùkù jẹ́jẹ́ là ń ṣe tí wọ́n ń bí. Mọ́gàjí gbogbo àgbáyé máa gbọ́ yìí. gbogbo ìbùkù jẹ́jẹ́ là ń ṣe tí wọ́n ń bàjẹ́ bí ìlú ṣe tó yìí. bí ìlú ṣe tó yìí kó wà láyà kó kọ̀ndẹ́mù Ìbàdàn. wọ́n bá tó abá tó ti gbọ́ wọn lẹ́nu ẹ̀ ibi apẹ àbúrò rẹ̀ lẹ́jọ́ sí. ọ̀tàlẹ̀ wọn fẹ́ fẹjọ́ sùn báyìí gbogbo àgbáyé ń gbọ́ yín. àwọn ọmọ àkọ́kọ́. ṣé fẹ́ pé lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ni. gómìnà wa Adeleke ọmọ ọlálòrí náà. lẹ́dẹ̀ẹ́. bàbá rẹ̀ lọ́kọ́ jẹ́ Balógun ẹ̀dẹ́ ọmọ ọlálòrí. ẹ̀yìn ẹ̀yẹ́ máa sí àkẹ́lẹ̀ yìí o kọ́dọ̀dọ̀ Olúwo o kọ́dọ̀dọ̀ kábíyèsí ọ̀rọ̀ ní jáde yìí o láti Ìbàdàn o. bàbá tó sì bì sí. ẹ sí ààrẹ kọ́ lọ kọ́dọ̀ kó dè wò ó bá ìtẹ̀wájú bàbá. 1979 sẹ́nitọ́ bàbá wa tó bí gọ́ọ̀nà kí mẹ́mẹ́ Èkìtì. kábíyèsí. bí gọ́ọ̀nà yẹn olùkọ́ ọmọ ọlálòrí náà ní ojú ìwé kan pélébé kó pé kí commissioner for local government ọkọ̀ fún pé tó wọ́n ètò gẹ́. kán mọ̀ tà sí Ìbàdàn. gbogbo lọ́balọ́ba lẹ́yìn Yorùbá lápè kí wọ́n bá wa kìlọ̀ fún. dáńpẹ́ ní àlò ọmọ jẹ́ ní àrẹ ní ìwò tó wà. àwọn alálẹ̀ náà ò ní foríjì ya ta ló dòkó ní gbogbo àwọn 23 yìí tó fúnra ẹ̀ lẹ́míà. kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Ìbàdàn àti Ìwó. àìsọ̀tà ara wa nígbà tó lè gbé náà ní wàhálà látòrí bàbá wa Abímbọ́lá tó jẹ́ Christian lẹ́yìn tí bàbá Abímbọ́lá kú tẹ́ ẹni tó ṣe òfà kí bàbá Tádésí ọjẹ́ tó ṣokùnfẹ́ ẹ̀kọ́ jẹ́ Ìbàdàn ní gbé. ẹsẹ̀ rẹ̀ kọ́ lọ fún gbogbo ẹ̀yìn èèyàn ojú òní tì í. bàbá wa ìsámọ́lìdà aṣíwì ìsámọ́lìdà ẹni ọ̀rẹ́ bàbá Tádésí Ìbàdàn ní gbé. ìkẹ̀kẹ́ náà gbogbo wa àmọ́ ńgbà tó ń wá gbé ìyè wúrẹ̀ fún ọ̀sọ́mọ ìyá àgùntàn lórí ìyàwó dúdú tó ló ń fẹ́ ìyá yìí ló jókòó jẹ́jẹ́ tí a ń pè àwọn oníṣẹ̀ṣe eégún kan kírímínà. kábíyèsí ṣé kírímínà tó pe olóòlù igá lọ́ta yín lára. ọ̀tá wa la pé jẹ́jẹ́ wa la wà bí. kírímínà tí ẹ bá mọ̀ pé kírímínà èèkàn búkú mà ní. náà la fi fúnlé sí yìí wípé káwọn ìjọba àpilẹ̀ Ọ̀ṣun kí wọ́n bá wa ṣèrọ̀ o ó tó ní báwa ní gbégbèsè àgbè lọ ní ẹjọ́ ibi tá a gbé àbúrò rẹ Portable lọ ní Ìlọrin àgbè lọ rẹ. ẹ fọ bá wé Portable. kí ni Portable yàtọ̀ sọ́wọ́. Mọ́gàjí èmi ò sí bẹ́ẹ̀ ẹ fọ bá wé mọ́ Portable. ọ̀rọ̀ akílẹ̀ yàtọ̀ sí. Mọ́gàjí àgbà. ó jókòó lórí social media ń bú
ń bú bàbá tó ṣe atọ́kùn ẹ̀ bàbá wa Abíọ́lá Ògúndòkun kábíyèsí Olódùmarè. ń bú ẹbọ ọba lọ́jọ́ sójú ọlọ́run lójú gbogbo àgbáyé. ẹbọ ọba lọ́jọ́ ọlọ́run kò tó kùtà ṣe fún ni pé bí gómìnà ọba ti bá a kọ́lẹ̀ tó dá. ẹ fẹjọ́ sùn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. bẹ́ẹ̀ ni àti gbogbo lọ́balọ́ba lẹ́yìn Yorùbá kó bá wa sọ fún o. kílẹ̀ ẹ wọnú ìtẹ́ lọ bàbá. ọmọ ni gbàgbọ́dà Olúwo gbàgbọ́dà tó kọ́ jẹ ọmọ ni. ní Olúwo tọkọ jẹ ẹ padà sínú ìwé ìtàn. ọmọ ni ẹni tó sì ṣe declaration wọn nígbà tí wọ́n ń jà sí ọba ọ̀wọ́ sáàlú tí wọ́n ní Professor Bọ́láńlé Awẹ́ ọ̀rọ̀ báàlẹ̀ àjìtẹ̀. olóṣèlú ọ̀sẹ̀ ẹni mẹ́rin adágún odò gbàṣẹ Aláwùsá Ògún Mákindé. ẹ mọ̀ tẹ́ wọ́n wò ó. kẹsàn wá ìyá wa Bọ́láńlé Awẹ́ ìní chairman nígbà olúrè gbogbo àwọn afọbajẹ wọ́n sì sáyìn declaration wọn sí. kò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ wọ́n bá jọmọ kì í sóòjọ́ kábíyèsí. kò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. ètò ẹ̀fẹ́ lẹ̀ ń sọ yìí. bẹ́ẹ̀ ni ó fi Ìbàdàn lọ́rùn lẹ̀. kó fi Ìbàdàn lọ́rùn lẹ̀. tó bá rí kó fi àwọn aráàlú rẹ̀ ṣe. tọ́ ẹ̀yin yan wa ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Mọ́gàjí Abbas Ọlọ́kọ̀ yìí ní ilẹ̀ Ìbàdàn wọ́n gba gbogbo ẹnu àwọn ọmọ Ìbàdàn sọ̀rọ̀ tí wọ́n sì fún Olúwo ti ilẹ̀ Ìwó Ọba Abdulrasheed ní èsì ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa eégún Olóòlù nìbàdàn tí wọ́n sọ nǹkan tí ò dáa nípa eégún Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìbàdàn náà ni wọ́n ti fún Ọba Abdulrasheed lésì ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n Mọ́gàjí Abbas Ọlọ́kọ̀ àwọn náà wọ́n kàn fún wọn lésì lásán, ṣùgbọ́n wọ́n tún rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adémọ́lá Adélékè, kí wọ́n fa Olúwo létí, kí Olúwo kí wọ́n so ewé agbéjẹ́ kí wọ́n so mọ́ ọwọ́, pé gbogbo nǹkan tí wọ́n bá ṣe kó mọ níwò, kí wọ́n mọ̀ kúrò níwò, kí wọ́n wá máa bọ̀ ní Ìbàdàn, kí wọ́n sọ yé pé tọ̀ ọ̀rọ̀ Ìbàdàn ló kù tí àwọn máa dá sí. Wọ́n ní gbogbo tí wọ́n bá ń ṣe kò mọ nílùú Ìwó, kí wọ́n fi àwọn ọba tó ti jẹ kọjá kí wọ́n fi wọ́n ṣe àwòkọ́ṣe, pé àwọn nìkan kọ́ lọ́ba tí wọ́n kọ́kọ́ jẹ nílẹ̀ Yorùbá. Kò wá ní dá kí wọ́n wá máa ṣe kíni, kí wọ́n máa kó nílùú Ìwó, kí wọ́n máa bọ̀ wá sí ìlú Ìbàdàn bí wọ́n bá ṣe ohunkóhun. Kí wọ́n sì máa rò wípé wọ́n sọ ìlú Ìwó di ìlú àwọn àfáà o. Ìyẹn ò lè ṣeé ṣe, wọn lè sọ ìlú Ìwó di ìlú àwọn àfáà. Wọ́n sì ṣàfikún wípé eégún Olóòlù kì í ṣe eégún tákàndá sọ fúnlé, àtọ́jú ogun náà ti gbé Olóòlù wálé, àtọ́jú ogun náà ti gbé wá, kì í ṣe eégún lásán téèyàn kàn máa sọ̀rọ̀ yankanyankan sí tàbí téèyàn máa tàbùkù rẹ̀. Wọ́n ṣe àfikún, wọ́n fi Ọba Abdulrasheed Olúwo ti ilẹ̀ Ìwó wọ́n fi wé Portable wèrè olórin ìdààmú àdúgbò, wípé bí Portable bó náà ṣe ń ṣe wọ́nranwọ̀nran tó ń bú àwọn olórí rẹ̀, bẹ́ẹ̀ náà ni Ọba Abdulrasheed náà, bẹ́ẹ̀ náà ni Olúwo náà ń ṣe wọ́nranwọ̀nran táwọn náà ń bú olórí wọn. Ẹ fi ọ̀nà ìbílẹ̀ ẹ fi jọba, ẹ wá dórí ipò tán, ìbílẹ̀ ẹ ń bàjẹ́, ẹ wá ń ṣe bó ṣe wù yín. Wọ́n ní kí wọ́n lọ ṣọ́ra wọn o, bí bẹ́ẹ̀ kọ́ nǹkan táwọn ṣe fún àbúrò wọn èyí tó jẹ́ Portable òun làwọn ó ṣe fún wọn. Wọ́n fi Ọba Abdulrasheed wọ́n fi wé Portable wèrè olórin o, wọ́n ti fi wé wèrè olórin. Wọ́n ní tí wọ́n bá dẹ́kun àti máa sọ̀rọ̀ kátàkátà sí ilẹ̀ Ìbàdàn, àwọn ó gbé wọn lọ ilé ẹjọ́. Tọ́ ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin èèyàn wa, kí ni ẹ rí sí ohun tí Mọ́gàjí Abbas Ọlọ́kọ̀ sọ yìí? Ẹ ṣeun, a dúpẹ́.